Ó kí wa kú àárọ̀ a kú iṣẹ́ àná, bẹ́ẹ̀ ni adẹ̀kú iṣẹ́ tòní yìí náà. Gbogbo ibikíbi tó bá ti bá oníkálukú lẹ́nu iṣẹ́ rẹ̀, ó kí gbogbo alápapọ̀, pàtàkì jùlọ àwọn ọmọ ìlú Ògbómọ̀ṣọ́. Mo kí gbogbo yín lápapọ̀. Ilé yín ọ̀nà yín kò ní bàjẹ́, ìlú Ògbómọ̀ṣọ́ kò ní dàrú. Mo kí bàbá wa ọba Ṣọ̀ún ti ìlú Ògbómọ̀ṣọ́, bàbá wa ọba Afọlábí Ghandi Orúmagẹ́gẹ́ III. Mo kí yín, adé apẹ́ lórí, bàtà apẹ́ lẹ́sẹ̀, ẹ̀sìn ọba jẹ́ kó pẹ́, ìrùkẹ̀rẹ̀ apẹ́ lọ́wọ́, àṣẹ apẹ́ lọ́kànrin kése. Ọlọ́run ọba jogún àlàáfíà, ọ̀pọ̀lọpọ̀ àlàáfíà àtẹ̀mí gígùn fún bàbá wa, àmì àṣẹ. Ọ̀rọ̀ lórí lèmọ́mù titun, Imam Habibullah Ayilara, ó ní mo gbé wá ní àárọ̀ yìí. Ṣé rí ní tí ọba ti dá àti ìpìlẹ̀ náà lèyìn ó ti mọ̀. Gbogbo ohunkóhun, gbogbo ètò tó bá ti máa dá àti ìpìlẹ̀ báyìí, ó ní èèyàn ti máa mọ̀. Bẹ́ẹ̀ ni àti ìpìlẹ̀ èèyàn ti máa mọ̀ o. Ẹ rí wípé láìpẹ́ láì jìnnà tí bàbá gun orí àléfà imam, kódà kò pẹ́ rárá, ìlú túbọ̀ túṣẹ. Ẹyẹ ń ké bí ẹyẹ, eku ń ké bí eku, èèyàn ń fọ̀n bí èèyàn. Bàbá wa jèrè ọkàn, bàbá wọn jèrè ọkàn ẹlẹ́sìn míì sínú ẹ̀sìn Islam. Ẹ rí wípé ó kọjá bẹ́ẹ̀, wàláhì tàláhì. Iṣẹ́ gidi ní, iṣẹ́ ńláńlá ni, iṣẹ́ tó lọ́n fún àlùbáríkà sí ni. Kéèyàn ó jèrè ọkàn kan láti inú ẹ̀sìn kan sínú ẹ̀sìn Islam, ó lálùbáríkà gan. Ẹ jọ̀ọ́ mò ń padà bọ̀. A kú àbọ̀ padà. Gẹ́gẹ́ bí mo ti ń sọ, oríire ńláńlá gbà ni kí lèmọ́mù titun, ìmáàmù wa Imam Sheikh Habibullah Ayilara, wọ́n jèrè ọkàn kan láti inú ẹ̀sìn kejì sínú ẹ̀sìn Islam. Ṣé rí pé oríire ńláńlá gbà ni, oríire ńláńlá ni. Àwọn iṣẹ́ tí a gbọ́dọ̀ máa rí lọ́wọ́ imam gidi, imam alálùbáríkà, àwọn irúṣẹ́ yẹn ni bàbá yìí bẹ̀rẹ̀ yìí. Ṣé rí kéèyàn gbogbo wa la mọ̀ pé òǹkálukú ló lẹ́sìn rẹ̀, gbogbo wa la mọ̀. Ẹ̀sìn tí òǹkálukú bá dẹ̀ gbé dání wájú ọlọ́ọ̀bá àtẹnìyàn, òun lọ́fẹ̀ẹ́ dáa jù lójú ẹni yẹn tá a bá ní parọ́. Nísìnyí mùsùlùmí òdodo ni mí, tí wọ́n bá bi mí pẹ́sìn wo ló dáa jù, ẹ̀sìn Islam náà máa sọ. Àwọn tó wà nínú ẹ̀sìn kejì náà, tẹ́ ẹ bá tún bi wọ́n pé ẹ̀sìn wo ló dáa jù, ẹ̀sìn tí wọ́n wà nínú ẹ̀yẹ gangan làwọn náà dárúkọ. Kò wá sí bá a ti fẹ́ ṣe ọkàn èèyàn láti jèrè rẹ̀, kò ń ṣiṣẹ́ kékeré, agídí kò ṣe é, tipátìkúùkù kò ṣe é. Kéèyàn máa ṣe ìwàásù kíkan líle gẹ́gẹ́ bí lèmọ́mù àgbà Ògbómọ̀ṣọ́, Imam Yunus Taliat, bó ṣe ń ṣe wáàsí tiẹ̀ tó le kíkan. Èrè ọkàn mélòó ni irú bàbá yìí fẹ́ jèrè, àbí ká máa lé àwọn ọgọ́rọ̀ èèyàn kúrò nínú ẹ̀sìn Islam. Ní táwa ń pè ní mọ́ nìyẹn o. Torí ìpẹ̀lú ẹnìkan ń sọ̀rọ̀, ẹnìyẹn wá ń sọ fún mi wípé tí ẹ̀ ń bá ka yunifásitì tọ́ka wá tọ́kẹ́yìn yìí ni kókó. Mo ní ìyẹn gangan ni kókó. Ibẹ̀ lẹ́nìkan ẹnìkejì náà tó ti ń dé bá wa lẹ́nu ẹ̀, wọ́n ní kí ni. Ní tó ṣe pàtàkì jù tó dáa jù láyé yìí ni pé ọwọ́ wọn bá ìmọ̀ tọ́lọ́run bá fún yàn, kéèyàn wá lò lọ́nà tó dáa, kéèyàn ó lò lọ́nà tẹ́ pé èèyàn ó fi rí ìyọ́nú Ọlọ́run, lọ́nà tó jẹ́ wípé téèyàn gan bá ń lò, ọkàn èèyàn gan máa balẹ̀ wípé iṣẹ́ rere ilẹ̀ yẹn fi ń ṣe. Ọ̀gọ̀rọ̀ èèyàn ni wàá máa wo àwòkọ́ṣe èèyàn. Gẹ́gẹ́ bí mo ṣe ń pariwo bọ̀ látẹ̀yìn,
mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba. Ọlọ́run wá ń jẹ́rìí ọ̀rọ̀ mi. Ọlọ́run jẹ́rìí ọ̀rọ̀ mi tèmi gan mọ̀. Torí ẹni tá a bá ń kìlọ̀ fún wípé ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ rọra, kì í ṣe pá nífẹ̀ẹ́ rẹ̀, kì í ṣe pá kẹ̀yìn sí, kì í ṣe pá kọ ìṣẹ̀dá rẹ̀ bọ́lọ̀ ń ṣe dáa. Rárá, kò sí ẹ̀dá kan tó lè dá ẹ̀dá kejì. Ọlọ́run ló ṣẹ̀dá gbogbo wa. Àtọ̀dọ̀ Ọlọ́run gbogbo wa ti wá. Èèyàn gbọ́dọ̀ máa bínú ẹ̀dá kejì. Bọ̀ tá a bá rí ibi tí àṣìṣe bá wà, tí àṣìṣe wà fún ẹni yẹn, ẹ má jẹ́ ká fi bò ó. Ibi tẹ́ bá ti rí ẹnìkan tó ń ṣe ẹsẹ̀ gbé, kó dàbí kì í ṣe mùsùlùmí. Bẹ́ẹ̀ mi ṣe rò ní o, èmi ò kí ń ṣàfáà pé mo máa ń tẹnumọ́ lójoojúmọ́, mi dẹ̀ kí ń sọmọ kéwú. Irùngbọ̀n yìí Ọlọ́run kan bò mí ni. Bẹ́ẹ̀ ni mo sì béèrè kí n tó dárùngbọ̀n sí, wàláhì tàláhì mo ṣèwádìí rẹ̀ lọ́wọ́ àwọn àfáà tó súnmọ́ mi. Mo ní ẹ dákun, irùngbọ̀n wù mí láti dá sí, kí ni tó dìrọ̀ mọ́. Wọ́n lọ da onísùnà Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Wọ́n wá láwọn òfin kan dìrọ̀ mẹ́ni tó bá dárùngbọ̀n sí. Mo ń bọ̀ ẹ̀jọ́. Wọ́n ní àwọn òfin kan ó dìrọ̀ mọ́ irùngbọ̀n dídá sí. Wọ́n wá kàálẹ̀ bí ọ̀ràn tí bí ẹ ṣe tó mọ́ o, bọ̀ ẹ jẹ́ kí n rántí bí mo ṣe rántí kan àbí méjì ń bẹ. Wọ́n lẹ́ni tó bá dá irùngbọ̀n sí ó gbọ́dọ̀ jìnnà sí àwọn ìwà kan, àwọn ìwà bíi mélòó kan ẹnìyẹn gbọ́dọ̀ jìnnà sí. Lẹ́ni tó bá dárùngbọ̀n sí, mo ṣe dárùngbọ̀n sí yìí. Wọ́n lákọ̀ọ́kọ́ ni pé irú ẹni bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ jìnnà sí irọ́ pípa. Irọ́, kí ẹ̀dá ọmọ parọ́, nítorí èyàn ò tó kọ́ máa sọ, kọ́ máa parọ́ mọ́yàn, nítẹ́nìyàn ò ṣe kọ́ máa parọ́ rẹ̀ mọ́. Wọ́n lẹ́dàá gbọ́dọ̀ jìnnà sí irọ́ pípa. Wọ́n lẹ́dàá gbọ́dọ̀ jìnnà sí ní tí òyàn mọ̀ ń pa rẹ̀, kọ́ máa wá sọ, kọ́ máa parọ́, kọ́ máa fi irọ́ lórí irọ́ láti fi wẹra rẹ̀ sí mímọ́, àbí láti fi yọ ẹnìkan nínú ìdọ̀tí, àbí láti fi fa ẹnìkan sínú wàhálà. Ṣé mọ̀ pé irọ́, iṣẹ́ tí irọ́ ń ṣe pọ̀ fa. Ọ̀nà tí yàn ń gbà lo irọ́ pọ̀ gan-an. Ẹlòmíì máa pa irọ́ láti rójú rere ọmọlàkejì. Ẹni tó fẹ́ lọ bá ń sìn kó ṣàánú rẹ̀. Ó wá wo ẹnìyẹn títí ó stọ́dì rẹ̀. Ọ̀nà wo mo lè gbà tí mo fi lè déwájú bàbá yìí àbí màmá yìí tó fi lè ṣèrànlọ́wọ́ fún mi. Ó wá wo ìwà ara tiẹ̀ gangan. Ìwà rẹ̀ kò fún ní ẹ̀mí ìfọ̀kànbalẹ̀. Ìwà rẹ̀ kò fún lẹ́mìí ìfọ̀kànbalẹ̀ wípé tóun bá dọ́dọ̀ ẹni yẹn, wọ́n ti mọra wọn tẹ́lẹ̀, oore tóun bá lọ ẹni yẹn ní lọ́wọ́ tó dájú tí ò sínú bá ẹsẹ̀ máa ṣe iyèméjì ń bẹ̀. Ìjọ wa lè sọ̀rọ̀ yẹn fún àbí kò lè ṣe. Ẹlòmíì ò ti wá wo ohun tó dìrọ̀ mọ́ ẹni yẹn, nítẹ́ni yẹn nífẹ̀ẹ́ sí, ẹni tẹ́ni yẹn ò lè kọhùn sí lọ́rùn. Yóò wá hun irọ́ jọ. Ó lè lọ gbé ọ̀rẹ́ rẹ̀ kan tó súnmọ́ ẹni yẹn, yóò wá hun irọ́ jọ, yóò sọ fẹ́ ẹni yẹn. Bọ́lá ń bá wá ní irọ́ ń jẹ ẹni yẹn ni wàá fà lọ́wájú rẹ̀. Tẹ́ni tí ń fẹ́ lọ́dọ̀ rẹ̀ bá ti wá rí ọ̀rẹ́ rẹ̀ yẹn, òun ò ní lè kọhùn. Ó fi irọ́, ó fi gbàbùkún nìyẹn. Ó fẹ́ rúgbà bùkún, inú ẹ̀ ń dùn, ọmọ máa ṣe lọ, ọmọ máa ṣe níṣó. Ẹ̀jẹ̀ mọ̀ ń padà bọ̀ wá. Àkó àbọ̀, gẹ́gẹ́ bí mo ṣe wá ń sọ, in tó dìrọ̀ mọ́ irùngbọ̀n ó pọ̀ gan o. Gẹ́gẹ́ bí ẹ ṣe ka àwọn ọ̀rọ̀ yẹn lẹ̀ fún mi wípé ẹ bá ń pè òfin tí yẹn gbọ́dọ̀ múṣẹ kó tó di pé yẹn wà dárùngbọ̀n sí bámbà àbí kékeré. Wọ́n lé yẹn gbọ́dọ̀ jìnnà sí irọ́ pípa. Ìyẹn gbọ́dọ̀ jìnnà sí ṣìnà ṣíṣe. Ìyẹn gbọ́dọ̀ jìnnà sí olè jíjà. Ìrántí mọ́ ẹ dákun, ẹ má jẹ́ kí n ṣe àfikún ọ̀rọ̀. Ibi mẹ́ta tí mo rántí náà nìyẹn. Wọ́n sá kàálẹ̀ fún mi. Gbà wọ́n á kà, wọ́n ní sí mo lè mú un ṣẹ. Mo ní pẹ̀lú ògo tọ́nà ọba, màá mú un ṣẹ. N tó wù mí láti dá sí dandan, màá mú un ṣẹ, àti pé ara àwa tèmi gan ọjọ́ mọ́ yẹn tẹ́lẹ̀. Mo ń padà bọ̀ ẹ̀jọ́. Àpò àbọ̀ padà. Ó ní wọ́n fi ń yé àfáà mi wípé pẹ̀lú ògo ọlọ́ọ̀ba èmi lè mú un tó pé mo ti mú un ṣẹ́ bọ̀ látẹ̀yìn. Èmi ò mọ́rọ́ pa o. Mi ò sì mọ̀ fófó ṣe. Ọlọ́run sì kọ́ mi ló lè já èmi jalè. Mi ò dẹ̀ kí ń ṣe ṣìnà.
ẹgẹ́ tí mo ń sọ yẹn ń sìn yìí so kò dìgbà tí mo bá tó dárọgbà sí kí wọ́n tó mọ̀ sí mọ́ èmi ò sí tẹ́lẹ̀ ni so àwọn tọ́lọ́run bá dẹ̀ ní wọ́n ń ṣe Ọlọ́run bá kó gbà fún kálukú kí ó yọ wá kó nínú ìwà ẹ̀ṣẹ̀ inú ìwà búburú mo ń padà bọ̀ ẹ̀jọ́ àpapọ̀ gẹ́gẹ́ bí mo ti wá ń sọ lọ ìgbésẹ̀ tí lèmọ́mù wa ti tán lèmọ́mù Sheikh Habibulahi Ayilara ìgbésẹ̀ tí wọ́n yìí sẹ́rí pé sẹ́yìn gan rí i pé ọbẹ̀sìn mu kì í tí ì pẹ́ kéjìnà rárá tí wọ́n bẹ̀rẹ̀ sí Ọlọ́run láti máa jí sí Ọlọ́run fún gbogbo àgbáyé pátápátá wọ́n kọ́ jèrè ọkàn kan sínú ẹ̀sìn Islam ara ìwàásù tá à ń sọ nìyẹn tí èèyàn bá mú nǹkan ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó mú jẹ́jẹ́ tó mú tó fi làákàyè gbé sílẹ̀ tó fi làákàyè sọ jáde wàláhì tàláhì èyí pé máa jèrè ọkàn sínú ẹ̀sìn Islam ni a máa jèrè ọkàn sínú ẹ̀sìn Islam ni a máa jèrè ọkàn o torí wípé tí wàásù bá le láì sí pa lójú ogun láyé ìgbà àwọn ànábì gan sallallahu alaihi wasallam tí wọ́n ní wọ́n jagun wọ́n nígbà tí ogun dúró táwọn ànábì gan gbàdúrà wípé kọ́lọ̀ mọ̀ jẹ́ kí òun àti ìrandíran àti gbogbo àtẹ̀yàn sẹ̀sìn Islam ká rógun mọ́ kí wàá lóde tá a tún fẹ́ dá ogun sílẹ̀ kí lóde tá a fẹ́ dá ogun sílẹ̀ gbogbo ìwàásù tá a bá ṣe ká ṣe jẹ́jẹ́ ẹni tọ́lọ̀ ń bá lọ́kàn rẹ̀ yí padà tí ó gbẹ̀sìn Islam yóò gbà á kódà nípa kéèyàn ṣe wàásù jẹ́jẹ́ wá sí èèyàn kó lọ jẹ́jẹ́ bó ṣe kìrìsìtẹ́nì ni kí wọ́n yé ìwàásù rẹ̀ kó lọ jẹ́jẹ́ bó ṣe àwọn oníṣẹ̀ṣe ni ìwàásù rẹ̀ kó lọ jẹ́jẹ́ láti bí ìwà pẹ̀lẹ́ iná làwọn mí ló ti mọ̀ wọ́n pé ẹ̀sìn alálàáfíà lẹ̀sìn yìí ẹ̀sìn alálàáfíà ni ẹ̀wù bí ṣe ń gbé kalẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan láì mú èèyàn lágídí láì fọ́ọ̀sì èèyàn wípé túláàsì èyí tó ń ṣe ọ̀dà kíníkan Ọlọ́run lọ́mọ èyí tó dáa Ọlọ́run lọ́mọ èyí tí ò dáa ẹ má jẹ́ ká tanra wa fa àwa gan bára wa ní ẹ̀sìn Islam ni àfi ń sọ wípé ẹ̀sìn Islam ló dáa jù lójú àwọn tí ń ṣe kìrìsìtẹ́nì náà àwọn náà ò ní ló dáa jù lójú àwọn tí ń ṣe ìṣẹ̀ṣe náà àwọn náà sọ pé ló dáa jù tẹ́pẹ́ inú ẹ̀ náà wọ́n bí ó ń kálukú sí tíyàn bá wá ṣe wáàsí tó bá gbé e lẹ̀ lọ́nà tó tọ́ lọ́nà tó yẹ ẹni tó lọ́n bá wá ní yóò rèrè ọkàn rẹ̀ jèrè ẹni tó wọ́n padà ronú wípé yóò gbé yẹ̀wò síra wọn gbogbo ohun tí ó sì wò kó tó di pé yóò pọ̀ òun fi ẹ̀sìn kan sílẹ̀ sí kejì kóra yóò mọ ìwà àfà tí ń ṣe wáàsí yẹn wáàsí tó ń gbọ́ yẹn látẹnu àfà mùsùlùmí kan yóò fura síwà ẹni yẹn gan ìgbà tí yẹn bá ń wàásù wípé kéèyàn wá wọnú ẹ̀sìn tí wọ́n ń sọ lọ́nà jàǹdùkú lọ́nà ìjà lọ́nà bó lè dógun kó dógun lọ́nà tí ń kọ̀ǹdẹ́mù àwọn kan pé wọn ò lè rí ojú rere Ọlọ́run mọ́ wọn ò lè rójú rere Ọlọ́run mọ́ ẹni tó bá wá ṣe ìwàásù fún kódà kí wọ́n gẹ́gẹ́ bí àwọn àfáà onímọ̀ onílàákàyè sì máa ń sọ wọ́n lé lómi ti lè máa ṣẹ bọ̀bọ̀ ó ti kú nílànà Ọlọ́run fún 100 ọdún kó wá kú ọjọ́ méjì àbọ́jọ́ kan tí ó kú ẹgbẹ́ àríyá o ẹni tó ti ń hùwà burúkú bọ̀ tó ti kú nílànà Ọlọ́run tí kò ṣẹ̀sìn tí Ọlọ́run yóò yọ́nú sí fún bí 100 ọdún ó wá kú ọjọ́ kan àbọ́jọ́ méjì tí ó kú àfáà kan wá ṣe wàásù fún lọ́nà tó tọ́ lọ́nà tó yẹ ó wá jèrè ọkàn rẹ̀ ẹlẹ́ni ẹbẹ̀ wá yí padà sí àfáà Limamu Yunus Taliatu ti wá lè sọ pé nìyọ́ wọ iná èyàn ò lè confam pé nìkan wọ náà èyàn ò lè confam because látara àwọn táwa ń wò pé yọ wọlé èrò náà nìyí sí ìwàásù wa gan lè yí wọn padà ìwàásù wa ó lè yí wọn padà tí wọ́n á di ẹni tí a jèrè ọkàn wọn sínú ẹ̀sìn Islam bọ́tá bá ti kọ̀ndẹ́mù wọn débi wípé wọn ò lè jẹ́ nǹkan kan mọ́ iná wọn ń wọ̀ lọ láti wá chíǹjì ńkọ́ yóò ṣòro àmì nǹkan wà múramúra pé àṣebọ́ láwọ̀ náà ni wọ́pọ̀ lọ ṣẹ̀dá wa ó wò ó tẹ́lẹ̀ òun tẹ̀wá chíǹjì mọ́ gbogbo nígbà fẹ́ fòun ṣe Ọlọ́run lọ́dọ̀ òun so bọ́tá bá sọ lọ́nà tó tọ́ lọ́nà tó yẹ tí wọ́n á rí tí ìwà rere òun gangan wá hàn lára àfáà tí ń ṣe ìwé iye tó ń ṣe wá sí yẹn gan ẹ má jẹ́ ká tanra wa àfáà Habibulahi ti bẹ̀rẹ̀ nìyẹn o wọ́n ti bẹ̀rẹ̀ nìyẹn o Imam Sheikh Habibulahi Ayilara wọ́n ti bẹ̀rẹ̀ nìyẹn o èyàn máa wo ohun rere tí ó máa ṣẹlẹ̀ fídíò mi kan jáde lánàá bí ìyẹ̀dá tí mo ní pé orí ọmọ rẹ lu oore ni ó ti bẹ̀rẹ̀ nìyẹn ó ti bẹ̀rẹ̀ nìyẹn o ẹ wò wàásù bàbá yìí ẹ wo bó ṣe ń ṣe wáàsí tiẹ̀
ẹ wò gbọ́rọ̀ sílẹ̀ rẹ̀ ẹ ríran o á ríran rere wò sẹ́rí bẹ́ẹ̀ sì ọlọ́run mọ̀ tó bá fẹ́ pọ́n èèyàn lé ọmọ náà tí máa ń gbà wàláhì tàláhì ọlọ́nà tó máa ń gbà ọlọ́run ti fi ojú èèyàn bí hàn báyìí ń ṣe yìí ọwọ́ àtẹ̀lẹ̀ gbé èèyàn rí kalẹ̀ àwa náà ìyàtọ̀ méjèèjì ti wá hàn báyìí kò sínú ká máa ṣàlàyé fún wa mọ́ ìpátá ò sí ẹ̀sìn ìpátá ò sí wáàsí ìpáàní ò sí wáàsí àbí kéèyàn ṣe wọ́ọ́rọ́wọ́ kóyàn fọmọlúàbí kún un kéèyàn ó fi ìjénìyàn kún gbogbo ẹ̀ kí wọ́n wá wo àwọn ẹlẹ́sìn kejì ó wá wo gbogbo ẹ̀ mọ́yàn lára pẹ̀lú ọ̀rọ̀ ẹnu téèyàn ń sọ pẹ̀lú wáàsí téèyàn ń ṣe wọ́n wá ní pé àfà mo gbàfẹ́ sìn yìí èmi náà darapọ̀ wọ́n láwọn náà darapọ̀ ọ̀kan èjì bí ó sì máa wọnú ẹ̀sìn Islam wá nìyẹn ká má fi ẹ̀sìn wáàsí líle yìí ká má fi tú ẹ̀sìn Islam fa ká má fi tú ẹ̀sìn Islam àwọn tó lóore ọ̀fẹ́ láti wọ̀ àwọn tí inú wọn dùn sí láti wọ̀ ká fún wọn lóore ọ̀fẹ́ ká fún wọn láàyè láti wọ̀ ni mo ní kí n pàkíyèsí wá sí o sẹ́rí póríire ńlá ni mo kí gbogbo ẹ̀yin Ògbómọ̀ṣọ́ lápapọ̀ kí n tó kí gbogbo Ògbómọ̀ṣọ́ lápapọ̀ bàbá gan-an gbogbo Ògbómọ̀ṣọ́ lápapọ̀ bàbá gangan ni bàbá wa sọ̀wọ́ Ògbómọ̀ṣọ́ bàbá gangan ni táwa ní gbogbo Ògbómọ̀ṣọ́ lápapọ̀ bí gbogbo Ògbómọ̀ṣọ́ lápapọ̀ náà ló gbé bàbá síbẹ̀ ẹ̀rí nǹkan bẹ́ẹ̀ yẹn so tí mo bá kí bàbá pé gbogbo Ògbómọ̀ṣọ́ lápapọ̀ mo kí yín mo sì tún kí ọba àdúrà bẹ́ẹ̀ mi ṣe rò ní bí ọgbọ́n wọlé tèmi o bí mo ṣe rò ní mo sì tún kí bàbá wa Ṣọ̀ún Tìgbé Ògbómọ̀ṣọ́ ẹni ọlá ẹni iyì ẹni àpọ́nlé olóríire bàbá onínúure bàbá wa tí òjò àlùbáríkà òjò àánú òjò dùnú òjò gbéga òjò ẹ̀mí gígùn òjò àlàáfíà tó ń rọ̀ lé wọn lórí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí ó sì tún máa rọ̀ lé wọn lórí lọ tí ò ní dúró títí láéláé àmì àṣẹ bàbá mi bàbá wa ọba Afọlábí Ghandi Olúmọgẹgẹ 3 bẹ́ẹ̀ ni adé apẹ́ lórí kí bàtà apẹ́ lẹ́sẹ̀ ẹsẹ̀ oko ẹsẹ̀ ọba jẹko pẹ́ bẹ́ẹ̀ ni ìrùkẹ̀rẹ̀ apẹ́ lọ́wọ́ kánrin kése ìlú Ògbómọ̀ṣọ́ ò ní dàrú bẹ́ẹ̀ la máa rí àní rí báyìí ìrere ní ọmọ wọ ìlú Ògbómọ̀ṣọ́ wà ní àṣẹ bẹ́ẹ̀ ni ìbá ní kí kíní yìí kó gùn bọ̀ tí n tún fẹ́ kó gùn tọ́lá àsìkò òun ti tó bẹ́ẹ̀ ni àsìkò òun ti tó kí n kó ní studio kí mi náà bọ́ sí mọ́ṣáláṣí kí n kírun ní tí mo ṣe mo tún padà bọ̀ wá o ẹ̀ ṣe gan ìlú Ògbómọ̀ṣọ́ ò ní lọ sẹ́yìn òkè lókè wájúwájú lóye Ògbómọ̀ṣọ́ yóò máa lọ Ọlọ́run kò ní yẹ̀yẹ́ ọba wa òkè lókè ní bàwọ́ máa lọ.